A kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lájò lókè òkun. Èyí ni ìpàdé lọ́balọ́ba tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lénìí ní Ọ̀ṣun West Senatorial tí gbogbo àwọn ọba náà fi ìpàdé sí gbọ̀ngàn họ́ọ̀lù Ìwó nílùú Ìwó lénìí. Wọ́n wá sọ̀rọ̀ nípa ètò ìbò gómìnà tó ń bọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun wípé àwọn rọ gbogbo ẹgbẹ́ APC, PDP àti ẹgbẹ́ yòówù tó bá wù kó jáde wípé ìpínlẹ̀ West ní kẹ́ ẹ ti wá mú gómìnà o. Wọ́n láwọn fẹ́ kẹ́ ẹ wá mú gómìnà ní West ní kẹ́ ẹ ti mú gómìnà. Wípé lẹ́yìn ìgbà tí Gọ́vnà Démọ́lá Adélékè tó ń ṣe lọ lọ́wọ́ yìí tó bá ti ṣe ọdún 4 tí ó ṣe yìí tó bá ti kolẹ̀ wípé ọmọ West náà tún ní kí ẹ tún mú. Bó bá sì jẹ́ pé òun náà ni ó máa ṣe lọ òun náà ni àmọ́ West ni kẹ́ ẹ jẹ́ kí gbogbo ẹgbẹ́ ó mú kí kálukú fi lè dìbò fún ẹgbẹ́ tó bá wù ú. Lẹ́yìn ìgbà tí wọ́n sọ gbogbo èyí tán wọ́n mọ̀ tún sọ̀rọ̀ nípa gbogbo ohun mèremère tó ti ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ní bó ṣe ń bẹ ní àwọn ẹ̀ka bíi yòókù tó ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun kò sí bẹ́ẹ̀ ní West ń bí nítorí pé àwọn ìyẹn ló ti ń ṣe gómìnà lásìkò tó ti pẹ́ jù. Lẹ́yìn ìgbà tí wọ́n wá parí ìpàdé yìí wọ́n wá gba ààfin bàbá wa Olúwo wá láti wá fún kábíyèsí Olúwo ní àbọ̀. Bẹ́ẹ̀ ni kábíyèsí Olúwo náà sì kí wọn ó gbà wọ́n lálejò tọwọ́ tẹsẹ̀ débi pé kábíyèsí nínú òun dùn bóun ṣe rí wọn òun ò mọ̀ pé àwọn ọba gan pọ̀ tó báyìí. Èyí ló mú kábíyèsí Olúwo láti lè sọ pé gbogbo ohun tí wọ́n sọ pátá làwọn fọwọ́ sí. Ẹgbọ́n tí àwọn ọba yìí tí wọ́n fẹnu ara wọn sọ lọ́dọ̀ kábíyèsí Olúwo ẹ̀jẹ̀ àwọn ọba wọn. Ṣé kò sọba tí ò rí jókòó ẹ gbága fún ọ ẹ lọ gbé ṣèkìtì ẹ. Ṣé ti gbómi wá?
Aqui, kábíyèsí wa Olúwo, ọba aláyélúwà, Royal Majesty, ọba Telu àkọ́kọ́, ẹ̀mí yóò gùn, ọlọ́ba dúró tì ní, ọlọ́run ní fi sílẹ̀, ilẹ̀ wo ó ti dá tó túbọ̀ máa dáa sí ni, àwọn olórí láàfin ọlọ́ba dúró tì wọ́n o. Bákan náà ni mo kí gbogbo àwa orí adé pátápátá tí a ti wà ní owó city hall látàárọ̀, àbá kéré, àbá olójúdò àti gbogbo wa pátápátá lórí àsìkò àkó àtàárọ̀ àfihàn wa ò ní bàjẹ́ o. Kábíyèsí bàbá Olúwo, a ṣe kúrò ní ọ̀dọ̀ yín ní owó city hall kan tí ó tiẹ̀ jẹ́ pé ẹ̀yin náà lẹ́rán wa ń ṣe òǹgbẹ gómìnà tí ó ti ń gbẹ Ọ̀ṣun West Senatorial District ti pẹ́ láti 1999 tí ìjọba tuntun alágbádá ètò ti bẹ̀rẹ̀ olóṣèlú tí ò bá ń ṣe gómìnà tí ó wà ń bẹ̀ tí wọ́n ń lo bí ọdún méjì gómìnà láti darí gẹ́gẹ́ bí ẹ ṣe bá wa sọ níjó ní eléyìí ti fa ọ̀pọ̀lọpọ̀ kùdìẹ̀kudiẹ fún wa ní gúúsù ní west àbí ní ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun tí a bá gbàgbé bàbá Olúwo àwọn gan fúnra wọn wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà pàápàá lórí ojú ọ̀nà lórí àtúnṣe ojú ọ̀nà. Tàbá wo pópónà tí àwa tí a wá láti Ẹdẹ gbẹ́rẹ̀ ìjìbò federal constituency tá a gbà wá bí lẹ́nìí, a rí pé ọ̀nà náà ó kù díẹ̀ káàtó. Bàbá yìí ló dìde nǹkan bí ọdún méjì sẹ́yìn tọ́lẹ̀ kó àwọn ọba kan sòdí tí alọba gómìnà former governor Oyètọ́lá wọ́n tún dìde wọ́n tún lọ bá gọ́ọ̀nà Ṣèyí Mákindé ti ilẹ̀ Ìbàdàn. Ó ní wọ́n ṣe àwọ́ọ̀dù ọ̀nà yẹn nígbà yẹn. So nǹkan tí a ṣe nínú ọ̀rọ̀ lẹ́nìí kábíyèsí a pe àwọn oníwèé ìròyìn a lè ṣiṣẹ́ fún wọn wípé nínú ètò òpó tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń bọ̀ ó wu àwa ládéládé lóyèlóyè kó jẹ́ pé gbogbo ẹgbẹ́ òṣèlú pátá tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀dọ̀ wa láti fẹ́ kán mọ́ ọmọ òye wọn. A rọ àwọn olóṣèlú a sì rọ ẹgbẹ́ òṣèlú kódà a rọ àwọn aláṣẹ eléyìí tí ààrẹ wá wà nínú wọn pé kí wọ́n bá wa fi ojú òtòló wo àárín ọ̀hún. A sì ṣe àlàyé àti àkàwé iye ìgbà tí senatorial district kọ̀ọ̀kan tí wọ́n ti wà lórí àkóso. Bákan náà la jẹ́ kí wọ́n mọ ewu àti ìjàmbá kùdìẹ̀kudiẹ tí àìrí this equal power rotation tó ti fi ṣe wá.
ara ẹ̀ ní slow economic growth tó dàbí ẹni pé ọrọ̀ ajé wa kò jó ṣe dáadáa. Bẹ́ẹ̀ a ní poor infrastructural development. Wọ́n àti kókó náà ò bá jọmọ́rán tó. Finally, kábíyèsí, àwa ṣe comparison. A ní kí a rìn káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun. Ká wo Ọ̀ṣun Central, kẹ́ wo Ọ̀ṣun East. A rí pé àwọn district méjèèjì wọ́n ti dàgbàsókè jù wá lọ. Kò sí nǹkan tó fà á bí ó ṣe pé búrújì ìpínlẹ̀ Ọ̀ṣun, ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀ṣun tá à ń pè ní resources, ibẹ̀ ni àwọn gómìnà, ibẹ̀ náà ti wá, ibẹ̀ ni wọ́n lo eléyìí tó pọ̀ sí. Ọwọ́ ajé ó dàbẹ̀ ni pé tí ọ̀rọ̀ ò bá yé àwọn olóṣèlú tí wọ́n jẹ́ àwọn ọmọ wa mọ́, àfi kí àwa bàbá náà dìde ká ké gbàjarè, ká dẹ̀ rọ̀ wọ́n tọ̀kẹ́tọ̀kẹ́. Mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run eléyìí tí a ṣe lénìí, Ọlọ́run fi àṣẹ sí. Iṣẹ́ tí a lọ jẹ́ lénìí, Ọlọ́run fi àṣẹ sí. Bí gómìnà eléyìí tí ó wà ń bẹ̀ tó ń ṣe lọ, tó bá ti ń parí ọdún mẹ́rin àkọ́kọ́, Ọlọ́run fa gómìnà ọdún mẹ́rin míì, ọdún mẹ́rin míì, ọdún mẹ́rin míì, Ọlọ́run máa fà jáde ní Ọ̀ṣun West Senatorial District. Nígbà tí a parí ètò a ní àfúnyín lábọ̀ ká dẹ̀ wá kí yín lọ́dún ìlópin ṣe. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Kábíyèsí Ọlọ́run. Àdúgbò lọ́wọ́ ẹ̀ wá kí gbogbo orí adé pátá àwọn bíbá ẹ̀ eléyìí àmì lẹ́nu. Èmi máa ń pè gbogbo ọba, máa ń pè wọ́n ní àrólé Olódùmarè. Kábíyèsí Olódùmarè. Ẹ̀yẹn tèmi máa pé àrólé Olódùmarè ni ọ̀wá máa ń tí èèyàn bá máa rẹ̀ sí ọgbọ̀n ẹ̀mí tèmi. Àròlé Ọlọ́run lè lórí ilẹ̀, àròlé ọba àwọn ọba, torí ibẹ̀ lèmi tí ń jẹ́ ọba. Ọ̀dọ̀ rẹ̀ nìkan mo ti ń jẹ́ kábíyèsí, òun nìkan ní ń jẹ́ kábíyèsí. A lè fojú mọ́ ìgbéyàwó ẹ̀. Mo ń gbọ́dọ̀ wọn bá dání o, torí èmi gẹ́gẹ́ bí ọba, iṣẹ́ tèmi kò ju kí n gbé ọba àwọn ọba ìgbẹ́ga lọ. Wọn ò ní sẹ́ni iṣẹ́ ń ló sì lágbára jù. Kò síbi tí ẹ̀yìn tó ń bẹ́ẹ̀ ga lọ tó bá ti di ọba. Kò tún sí pírẹ́sídẹ́ǹtì gan bọ́ bá jẹ tán yóò máa wá pò ọba. Gómìnà gbọ́dọ̀ wá pò ọba. Kò tí ì sí ẹnìkan, kò sọ́ba kan tí ń ṣẹgbẹ́ kankan. Àti pírẹ́sídẹ́ǹtì ni o, àti gómìnà ni o, àti kíni ká bá ti pè yàn lọ pa ọba àlò. Kò síbi téèyàn tó lè kà lọ mọ́. Ní abá ti kà orí Ọlọ́run lórí ilẹ̀. Lẹ́yìn ẹ̀ ta ló tún kù? Ọlọ́run ló tún kù. A sì dúpẹ́ fọ́ba yìí. Ọba tí fọba jẹ, ọba àwọn ọba, Ọlọ́run àwọn ọlọ́run, ọba tí ò pé méjì. Òkè èmi ò níṣẹ́, mi ò gbéyàn bá bí ń gbé sí mo níṣẹ́, mi ò níṣẹ́. Iṣẹ́ mi ni sí ọba. Wọ́n bá bí mi pé iṣẹ́ wo ló tún ní. Iṣẹ́ wo mo tún fẹ́ ní lẹ́yìn iṣẹ́ ọba? Iṣẹ́ ọba wọn ṣẹgbẹ́. Bẹ́ẹ̀ mọ politics ti ń bẹ ní ibi ọ̀rọ̀ ọba ni. Ogun tí ń bẹ ń bẹ, wọn ò tún fún yàn lówó.
èló ni á fún ọba mi mọ̀ mọ̀ ẹ̀kọ́ ọba mi gba 10,000 ọba mi gba 20,000 ọba mi gba 5,000. Megan as a paramount ruler wọ́n máa gba ọmọ ọgbà 90,000. Bẹ́ẹ̀ ni nígbà tí ó burú gàjà láyé ìgbà kan. Ní ìsìn gan èló ni èló gan ni ìyá ń jà wọn bá àfi káwọn ọba náà kàn gbà fọba ọba gbà fọba tí fọba jẹ kò sì kíyà ọmọ jẹ àwọn tọjá òrùlé rẹ kó ká má fìyà jẹra wa tí agbára kò lọ́wọ́ ọba nígbè tó bá mú nǹkan mi máa ọba àwọn ọba lọ ilé ìjẹun ó ti sẹ̀rọ ẹ̀sán wò ní dáká náà ló jẹun tí sì yà a sì dúpẹ́ lọ́wọ́ lọ èmi ẹ̀ sì jẹ́ ìwé kankan àfọlọ́ èmi làrò lé ọlọ́run ọba àrò lé olódùmarè gómìnà tó sì wà bẹ́ẹ̀ ta ló fi jẹ ọlọ́run ló fi jẹ òwe bá jẹ́ àròlé ọlọ́run ta ló fi gómìnà jẹ èmi ní pa tó fi jẹ so kò sí kí gómìnà àtẹ̀mí káwọn máa jọ ṣọ̀rẹ́ ó níbi tá a ti pàdé nítorí ìgbìmọ̀ tiwa ìgbìmọ̀ ọba àwọn ọba ní fi gómìnà jẹ ọlọ́run ní pàṣẹ tí ó dé gómìnà ọ̀sẹ̀ tó dé ipò ọba kan ọ̀sẹ̀ tó ṣèlú débẹ̀ o ọ̀sẹ̀ nìkan tó ṣèlú wọ́n lọ ọba ti jọba ọba ti jọba báyìí o ṣèlú o orí ẹni tí ọ̀rọ̀ bá jẹ yóò lọ ṣèlú ni o ọba jẹ́ òun náà lọ ṣe kí ni ìwọ náà sọ. Ìwọ tó jẹ́ lọ́lọ́run yàn ọba àwọn ọba ní sì máa ń fọba jẹ tó bá sì ti pàṣẹ ìbáàsọjọ́ méjì ló lò ìbáàsọjọ́ gbogbo tí mo ń sọ yìí n ò fi sọ̀rọ̀ mo fi yin ọlọ́run ọba mo fi yin ìlú lórí mi ò ní sẹ́mi tí mo mọ̀ sí bí a bá ti di ọba iṣẹ́ ẹ̀ ti ju ti pásítọ̀ kìí ṣe pásítọ̀ kìí ṣàfàmù tó bá jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ o tún ti ṣe kí ni o ti upgrade pásítọ̀ àti àáfàá kíní làwọn òjíṣẹ́ wọ́n wá já òrùlé ta lójú ìgbà kan ni mo jẹ́ àáfàá mi ìṣe àáfàá mi mo ti dàrú lé ọlọ́run àròlé ló sì ju ìránṣẹ́ lọ gómìnà gan ìránṣẹ́ lọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo kí gbogbo ètò ẹ̀ ń ṣe ìfúndàgbàsókè wa ní Ọ̀ṣun wẹ̀ mo kí púpọ̀ fún gbogbo ìgbìyànjú èmi ò ọba ẹ̀yìn tí ìrì kọ́ba pọ̀ tó báyìí nínú máa ààfin tá à ń pè nígbà tí ìṣèlú lọ́ba tó jẹ́ pọ́lọ́ ń lọ́ba ààfin ọba kí ló jẹun ilé Ọlọ́run àwẹ̀ àfi Olódùmarè ilẹ̀ máa pè táwọn ọba sì pọ̀ tó báyìí mo kí ní oríire ńlá lélẹ́yìí o ákìrè aláwọ̀ olójúlò mo kí ní o mo rí àwọn ṣúdẹ̀kù mo rí aláìwé ọkọ̀ orí ìgbàmẹ̀ ọlọ́ta ìgbìyí olórí ohun sàárà olókùrò aláòjé àwọn ọba wọn fẹ́ ó dà pé ìnísànú ẹ̀jẹ̀ má bínú ẹ̀mẹ̀pá adára ìwà ẹ̀rọ asérò àwọn ọba ní àwọn ọba ọba tó wà ní pé 100 lẹ́sẹ̀ over 100 lẹ́sẹ̀ ẹ̀ka àbọ̀ yóò mo ti sọ bá kiri náà wọ́n ní wọ́n ti ń ṣe kí níbọ̀
nígbà tí ẹ wà mo gbọ́dọ̀ sí ní ayé mo gbọ́dọ̀ sí ní ayé máa fún yín ní 1 million. Yọ̀ọ̀ ìlú káàbọ̀ ẹ̀sìn ẹni tí ọba gbà sákìrì ní ọgbà àbálá àkìrì ní ọgbà máa sẹ́ǹdì sí nísìn pẹ̀lú kú. Mo kí yín o ẹ pẹ̀lú yín o láṣẹ Ọlọ́run yín o ṣe ọba kan ṣoṣo tí ò pé méjì tó ẹ ní fi àìsàn lò ẹ sì máa lo àwọn ọ̀tá nínú ọ̀tá mo láìkì ọ̀tá o ọ̀dọ̀ ní ti bá lè ilé àgbógbò tì mí ní àdúpẹ́ nítorí mọ́mọ́ ẹ pé ara àwọn olórí ìgbónú ó ti ṣe orí ìgbó ó lè ti ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ó ti ṣẹ̀ bí kan yóò wá forí gbá nígbà yẹn máa forí gbá àròlé Ọlọ́run níbo wọn ò bí bá bọ́ọ̀tù ọ̀dà àròlé olómi ẹ̀dá àbí wọ́n tọ̀ àbí ń ṣe eré ó gbogbo tì mí èèyàn ti pọ ọ̀rẹ́ láàrò ilé Ọlọ́run ó ní ọba àwọn ọba lórí nípa àwọn ilé ọwá ló gbogbo tààrò ilé Ọlọ́run ó sì máa wù ojú ètò Ọlọ́run ojú ò lè tààrò ilé rẹ̀ ẹni tí bá ń gbé tó bá ń dìfẹ́ ọba ayé rẹ̀ fẹ́ bàjẹ́ mú ọ̀yà èmi máa ń sọ fún ẹni bí pé ọ̀rọ̀ farabalẹ̀ tó bá yẹ kó ti sẹ́ńbì kan ọwọ́ fẹ́ ọwọ́ ojú fi àjà wọn kan ìyàjẹ tó ti mú jẹ Ọlọ́run wá fẹ́ gbẹ̀sán ọba forí gbà mí tí ọ̀yọ́ forí gbà wọ́tọ̀ ẹ̀ka wá ti forí gbà bí ìyọ̀ ọ̀hún gbàgbọ́ ìgbòho gbàgbọ́ ayé ẹ̀ka a sì ti kìlọ̀ pé gbogbo ọba mo kìlọ̀ ní kiri ilé náà ní àbí a sì máa wọn tí wọ́n gbógun nígbà náà ẹlòmíì ti parẹ́ nísìnyí mo ti jẹ ẹlòmíì lẹ́nu mo ti jẹ wọ́n wọ́n ti lọ jẹ́ ọmọ ẹni sódè mi ẹlòmíì ti parẹ́ kò sí ìgbà kan ti ẹ mú kìlọ̀ gbà láti ní ẹ̀kẹ́rẹ́ lẹ́kọ̀ọ́ má gbógun tó bá o lọ fara bẹ̀rẹ̀ balẹ̀ o má tó sọ o máa jẹ́ ní ìlú ẹ lè má lókun o Ọlọ́run promise yín bẹ́ẹ̀ ní lókun ẹ máa borí wáyé ò ní borí ní o ẹ máa gòkè ní ẹ nípa ìsàn lòkà àlàáfíà àti ìlera tó péye ẹ wà máa jẹ àwọn ọ̀tá inú ilé wọ́n máa ṣẹjọ́ wọ́n máa ṣèjọba wọ́n máa dùn wọ́n ní wọ́n máa dùn wọ́n ní àwọn ń ṣẹjọ́ àwọn ń ṣèjọba yóò máa dùn wọ́n ní. bàbá lóhùn jẹ́ ọ̀tá ní ìlú yín bí ẹ bá bí léèrè pé ta lọ́ba ìbá ní lọ́ba lọ́ba sáà lọ́ba mi olówó tí wọ́n bá ní ọ̀rọ̀ ọ̀mà ìta lọ́mọ̀ wọ́n nígbà gọ́ọ̀mẹ̀ntì bá ti mọ̀ ọgbọ́n parí ẹ wo yọ̀dà fún ilẹ̀ Yorùbá dùn o ilẹ̀ Yorùbá dá o gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ń ṣẹ̀ lọ́lọ́wọ́n ọba fẹ́ tí ń fa gbogbo rògbòdìyàn lẹ̀ Ọlọ́run ọba lọ́ba wa dáríjì lọ́wọ́ àmọ́ gbé wa ga gbogbo àwọn ọba ńlẹ̀ Yorùbá kọ́ lọ fún wa lọ́gbọ́n má tún fi lè ṣe àṣeyọrí àṣeyege yóò máa rí bẹ́ẹ̀ yóò máa ṣe bẹ́ẹ̀ láṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí ọba tí ń ṣọlá tẹ́nìkan gbọdọ̀ nílé rẹ̀ kábíyèsí. Adé ya foto ẹ jẹ́ ń sẹ́ndì ọmọ. Kábíyèsí ọ̀rọ̀. Kábíyèsí Olódùmarè. Mo kí bàbá wa
tìlú àkọ́kọ́ pé ẹ kú ilé o, ẹ kú ìgbàlejò wa. Mo sì gbà ládùúrà pé Ọlọ́run ọba ẹlẹ́dàá, aṣẹ̀dá, ọba tó mọ̀ wá tó mọ̀ wá, ọba tó ṣílẹ̀ kan ọjọ́ òní lórí ẹ̀pẹ́ lórílẹ̀ o, ẹ tẹ̀lé pẹ́ o. Ìlú Ìwó yóò mọ tẹ̀síwájú, èkó mọ kébé eku, ẹ̀yọ́ mọ kébé ẹyẹ. Ìlọsíwájú tó ti ń dé bá ìlú Ìwó lásìkò tí kò ní padà sẹ́yìn o. Ìlú Ìwó tí mà àsìkò yín sí rere, wọ́n túbọ̀ mọ mà sí rere sí o. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní orúkọ gbogbo orí adé tó wà níbí. Máa ní kí n dúpẹ́ lọ́wọ́ yín fún gbígbà wá lálejò, nítorí pé lára ìlọsíwájú tá à ń pòǹgbẹ fún ní ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ọ̀ṣun, a rí pé ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìlátẹ̀yìnwá. Lára rẹ̀ ni èyí tí bàbá aláwo ti tọ́ka sí. Tí a bá súnmọ́ ìjọba dáadáa, tíjọba ń ṣe nǹkan tó yẹ kán ṣe fún wa, táwọn ọmọ wò pé kó sáà máa wà ní ìlà oòrùn àtàrin gbogbo nǹkan gbogbo gbà, a rí pé gbogbo àwọn iṣẹ́ ìdàgbàsókè tẹ̀ tí ń dáwọ́lé látẹ̀yìnwá yóò jẹ́ kí gbogbo ẹ̀ kó tètè ṣiṣẹ́ pọ̀ mọ́ra wọn. Ìdí èyí náà ni gbogbo wa ṣe wò pé bó ṣe kó rí náà ní lábẹ́ àṣẹ yín, lágbára lọ́wọ́ Ọlọ́run ní dá padà sẹ́yìn wọn. Àdúpẹ́ lọ́wọ́ yín, àmọ́ lóore. Mo sì gbà ládùúrà pé gbogbo mo fẹ́ yín, Ọlọ́run bá yín fẹ́. Gbogbo mo kọ̀ yín, Ọlọ́run bá yín kọ̀. Àdáwọ́lé yín yóò mọ yọrí sí rere. Jáde àtiwọlé yín yóò mọ yọrí sí rere. Ẹni tẹ́ ẹ̀ dágbére nìkan fún kan nínú orí tẹ́ lọ́wọ́. Ẹni tẹ́ ẹ̀ dágbére nìkan fún kan nínú orí tẹ́ lọ́wọ́. Ìlú ò ní túmọ̀ ẹ́ lórí o. Mo dúpẹ́ lọ́wọ́ ilé ẹ̀ka sí i. Ẹ ṣé, mo dúpẹ́ o. Kábíyèsí Olódùmarè. Èyí tó kù ní fọ́tò, ṣùgbọ́n bíbí ṣe rí ìpele mẹ́ta láyà kó lè bá dùn. Bàbá wa Kábíyèsí Olúwo, bàbá mi Àkèrè, bàbá wa Láwọ̀ àti bàbá wa Olójúlò, àwọn mẹ́rin yóò dúró, ìsọ̀rí kan yóò dúró pẹ̀lú wọn. Àwọn mẹ́rin yóò wà níbẹ̀, ìsọ̀rí kejì yóò dúró pẹ̀lú wọn. Àwọn mẹ́rin yóò wà níbẹ̀, ìsọ̀rí kẹta yóò lè ká gbogbo wa, yóò lè.